Tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. A kú déédé wòyí, a kú déédé àsìkò yìí. Àbẹ́ẹ̀rí, ilé ayé òun wá ti dàrú, ilé ayé òun ti dojúrú, àti ẹ̀wà mọ ibi tá à ń lọ, àmọ́ ibi táyé ń lọ. Àwọn ọmọ ọ̀dọ́ òde òní kò sára tí wọn ò lè dá, kò sí nǹkan tí wọn ò lè ṣe, kò sí ìtìjú rárá, bẹ́ẹ̀ ni kò sí ọ̀wọ̀ fún ẹnikẹ́ni. Ilé ayé tá a wà yìí, ibi tá à ń lọ kò sẹ́ni tó yé. Ǹjẹ́ ẹ̀yin rí fídíò èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí? Ẹ wo àwọn ọmọ kéékèèké èyí tó wà ní orí máṣíìnì. Ǹjẹ́ ẹ rí àrà èyí tí wọ́n ń dá lẹ́yìn oní máṣíìnì yìí? Ǹjẹ́ ẹ rí àwọn ọmọ yìí, àwọn ọmọ tẹ́ ń wò yìí? Wọn ò tí ì tó ọmọ 20 ọdún, ṣùgbọ́n wọ́n ti sọ ìtìjú nù. Wọ́n gbà tí wọn ò bá tún lè ṣe gbogbo eléyìí nínú ilé mọ́, tó wá jẹ́ wípé wọ́n ti wá gbé sí ìta gbangba ní orí títì ẹ́sprẹ́sì. Ẹ̀yin náà wò àwọn méjèèjì rádaràda èyí tí wọ́n ń ṣe. Kí àwọn ọmọ kéékèèké yìí kó má wá sí ìtìjú mọ́, kó má sí ọ̀wọ̀ mọ́. Ẹni ilé ayé, ẹ̀yin náà wò wọ́n máa fi ẹnu kó máa fi kóra wọn lẹ́nu ní ìta gbangba ní orí títì ẹ́sprẹ́sì. Wọn ò tiẹ̀ wá bìkítà fún ẹ̀mí wọn. Tí wọn ò bá tiẹ̀ wá fẹ́ràn ara wọn, ṣe bí àwọn òbí tó bí wọn, ẹbí wọn ó sì ṣàánú wọn. Ẹ̀yin náà wò kí tírélà àbí kí mọ́tò kan kó wá mọ́ bọ̀ látẹ̀yìn, àbí kó mọ́ bọ̀ láti wájú àwọn ọmọ yìí, kó wá jẹ́ wípé ẹni tó ń wà wọ́n, eléyìí tó jẹ́ ọlọ́kadà, tóun ò sì mọrú àrà tí wọ́n ń dá láti ẹ̀yìn, kó mọ̀ tiẹ̀ wá wẹ̀yìn àbí kó mọ̀ wò wájú, kí tírélà wọn kó wá rọ́lù wọ́n. Ẹ̀yin náà wò kí lẹ rò pé yóò ṣẹlẹ̀. Àbẹ́ẹ̀rí wípé ilé ayé ó ti dojúrú, ó ti dàrú pátápátá. Ṣe bẹ́ẹ̀ ń rí báyìí? Àbí ẹ̀yin náà ń rí fídíò èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí? Ẹ dákun, ibo là ń lọ? Aláwọn ìjọba ò dáa. Ǹjẹ́ àwa tá a jẹ́ òbí, ǹjẹ́ àwa náà ń ṣojúṣe wa? Ṣáà ń ṣe nǹkan tó yẹ ká ṣe lórí àwọn ọmọ gẹ́gẹ́ bí òbí wọn? Ẹ̀kọ́ ọmọ yín, ọmọ tá a bá kọ́ ó ti di dandan yóò gbélé ta kọ́ta. Àlọ́ ọmọ tá a kọ́ ó ti di dandan yóò borúkọ ẹbí jẹ́, yóò borúkọ ará jẹ́. Ǹjẹ́ ẹ̀yin ń rí i? Ṣé àwọn ọmọ tẹ́ ń rí yìí wọ́n jọ àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ lé? Àwọn ọmọ tẹ́ ń rí yìí wọ́n jọ àwọn ọmọ tí ó bọ̀wọ̀ fún ẹnìkankan. Kódà kí ẹnìkan górí wọn bí wọ́n nínú irú ipò tí wọ́n wà yìí, kó wá lòun fẹ́ bá wọn sọ̀rọ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé irú àwọn ọmọ eléyìí wọn ò gbà náà ojú àgbàlagbà òun ni. Wọn ò ní kí ló kàn án, pé kí ló dé tí ò kọjú mọ́ nǹkan tí ń ṣe. Ẹ̀rí wípé ilé ayé òun ó ti dojúrú, ó ti bàjẹ́ pátápátá. Eléyìí tá à ń rí yìí nílé ayé yìí ó ń jẹ́ kàyéfì. Eléyìí tá à ń rí yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, abẹ́ẹ̀rí wípé ó ní agbára. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí fídíò èyí tẹ́ ń wò yìí? Gbogbo nǹkan tẹ́ ẹ bá rò, ẹ fi ìdáhùn yín ẹ fi ṣọwọ́ sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ máa ń ṣe. Ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe mú àwọn fídíòs wa wá, ẹ máa bá wa comment, ẹ máa bá wa share, ẹ máa bá wa like. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ń ṣalábàápàdé fídíò wa, ẹ má gbàgbé láti follow page wa. Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.